Olúọmọ ni mo fẹ́ ròyìn rẹ̀ fáráyé. Ọmọ Ìbàdàn tó múra ṣiṣẹ́ láti kékeré. Ọmọ ńlá, ọmọ tó tóbi yéye. Àti kékeré ní táwọn àgbà ń ní. Ọmọ àìgbọ́fà là ń wòkè. Ta ni wọ́n ń wí, ta ni wọ́n ń sọ? Òkìrìkìrì bìtì, awúwo mọ́ ṣe é gbé. Ọmọ arọ́láṣọlá, ọmọ ọ̀kẹ̀rẹ̀ǹbẹ̀tẹ̀ tí dún mọ̀húrú lójú ogun. Ọmọ onígbẹ̀dú àdùlówó lọ́wọ́, Ṣèyí Mákindé, ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Ṣèyí Mákindé, ọmọ òlẹ́wà lówó, ẹni tí wọ́n ń kọminú rẹ̀ tí ò kọminú wọn. Ọ̀fẹ̀rẹ̀ǹgẹ̀ bí iná ikú baba orun. Ọmọ olóje ń petu, òyìnbó elépo. Mákindé ti lọ́lá kó tó di gómìnà nìbàdàn. Àtọ̀run ló ti mórí owó wáyé. Kò pẹ́ tó délé ayé lówó ọ̀hún bẹ̀rẹ̀ sí dé. Gbogbo ẹni tó kó mọ́ra nígbà yẹn ló ṣoríire. Adùn bárìn mọ́tòṣì lọ́kọ Olúfúnkẹ́. Orí Mákindé tó sunwọ̀n ọ̀pọ̀ èèyàn ló ràn. Kárí ni lókèrè káyé ni sí, ó yó ni jọ ń jẹ lọ. Ìwà ìrẹ̀lẹ̀ tó ní ló gbé dépò oyè ìwé kọ́. Ohun tí wọ́n ṣe ń pariwo rẹ̀ òótọ́ àtòdodo tí ń sọ ni. Ó ní tẹríba, kì í parọ́, kì í jà, kì í ṣèké. Mákindé jẹ́ni tí ò wọ́rì. Ìgbésí ayé Ṣèyí Mákindé ó ti tó ní í ṣe nà sí àfáráyé. Kékeré ló ti múra ṣiṣẹ́, kì í ṣọ̀lẹ. Gómìnà Ṣèyí Mákindé kò ṣàdédé lówó, iṣẹ́ ló gbé Ṣèyí gòkè àgbà. Ọ̀rọ̀ Ṣèyí Mákindé bíi t'Adémọ́lá Adélékè lórí. Ó ti lówó, ó ti lọ́lá, ó ti dé pẹ̀kun ọ̀rọ̀ kó tó wálé. Dídé tó dé, wọ́n lágodi ni kó máa bọ̀, kó wá jẹ gómìnà kó lè ṣayé lóore. Gbogbo yín lẹ mọ̀ pọ́lọ́rọ̀ lọ́kọ Yèyé Fúnkẹ́ kẹ́ ẹ tó sọ di gómìnà nìbàdàn. Gbogbo àrà tó ń dá pátápátá tó fi sọ̀bàdàn dìlú òyìnbó. Ṣé bí kò kówó jẹ ni? Àwọn tẹ́bí padé jọba, aṣọ olè ni wọ́n fi bora. Gómìnà míì sísá ló sá lọ́jọ́ tí wọ́n gbọ́ páwọn EFCC ń bọ̀. Ọ̀pọ̀ gómìnà ló ti gbàwé ìpẹ̀jọ́ kásìkò rẹ̀ ó tó tán. Tó ṣe pé jíjáde tó jáde lọ́fíìsì ìjọba tíṣẹ́ tán, gbígbé ni wọ́n gbé Jagunlabí lọ. A ti rí gómìnà tí wọ́n ti pariwo lèlé lórí lọ́jọ́ tí ń fẹsẹ̀ rìn. Bẹ́ẹ̀ kẹ̀, kí Mákindé ó tó di gómìnà ló ti ń ṣoore. Àwọn Ìbàdàn kì í fẹ́ wọ mọ́tò, ọ̀pọ̀ èrò ló máa ń gbìyànjú àti bọ́ lọ́wọ́. Olóríire ni Mákindé, ọmọ Látòbọ̀sún kò ti rí kó tó ṣoore. Ǹlẹ́ o, ọmọ màmá Ábígẹ́lì, ẹ̀làmọ́kò ń ọ̀jẹ̀yẹ ẹ̀gà. Ṣèyí Mákindé, ọmọ kúkúkẹ 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 kúkúkẹ. Ọmọ òró là á fohùn odó fódó. Ọmọ òró là á fohùn odò fódò. Òró gangan là á todò ló ń petu. Ọmọ arábá owó rẹ mọ, ọmọ sàkìtì wọ́ìn. Ọmọ pẹyẹpẹyẹ, ọmọ alẹ́yẹlẹ́gàn, ọmọ àbàtàbútú. Ẹ mọ́fẹ̀yẹ ẹ̀gà lọ̀ mí. Ṣe ni ẹ bá amúro rẹ́bọ̀ oko fún tẹrú tọmọ. Ọmọ òkè Ìbàdàn nílé Olúyẹ̀lé, ọmọ òṣùwọ̀n ti gbogbo nǹkan. Mákindé dé, ìlú di tuntun. Ẹ̀rọ̀ yọ́ọ́lé, ẹ̀dógbòmọ̀ṣọ́, ẹ̀dájílété, ẹ̀dẹ́lú ọ̀rìnrin. Gbogbo ilé, gbogbo oko ni Mákindé tún ṣe. Bóde òdùn bí ìgbẹ́ nílùú rí, Mákindé dé ó sọ̀lúdẹ̀rọ̀. Ẹ lọ Ìwó road, ẹ lọ Sódì Ifẹ̀ road. Ẹ yà kí wọ́n ní bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ń bọ̀ lágbé ni. Ẹ lọ wàrà tó dá. Ó la títì, ó múná wálé, iná dóko, iná dégboro. Ẹ lọ wètò ẹ̀kọ́ yín, ó ti yàtọ̀ sí tìgbà kan. Ẹ lọ délé ìwòsàn gbogbo, títí dé Ṣakí lọ Ṣẹ̀yìn. Ẹ lọ sí gbogbo Ìbàràpá. Kọ́ba wá ṣàlàyé. Ọba tí Mákindé ọba tọ́jú kó wí. Ṣé bó níyẹn tí wọ́n ń gbà lóṣù níjọba tó lọ. Mákindé ló jẹ gómìnà. Tíjọba wá yílù padà tí wọ́n fowó kówó ọba lóṣù. Ẹ wo tún tó pa lórí iṣẹ́ àgbẹ̀. Gbogbo àgbẹ̀ ló ń dúpẹ́. Ká níṣu lóko kí mọ́tò ọmọ lè rọ̀nà oko kóṣù. Àsìkò Ṣèyí Mákindé làwọn àgbẹ̀ ń kọ́lé ńláńlá tí wọ́n ń ra mọ́tò tó gùn bọ̀ọ̀kù. Ó ṣiṣẹ́ ọ̀nà lórí kodóko. Ó make sure pé mọ́tò ń dénú oko jìnjìnjìn kó lè bá àwọn àgbẹ̀ kẹ́rù wálé. Iṣẹ́ ńláńlá tó ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ni mo rí tí mo fi wá ṣe kẹ́sẹ́ẹ̀tì fún bàbá. Mo wọ Ìbàdàn lọ́jọ́ kan mi ọ̀mọ̀nà àti dóríta apẹ̀rin. Lọ́pẹ́lọpẹ́ ọ̀kadà, lọ́pẹ́lọpẹ́ márúwá, mo ti fẹ́ padà sífẹ̀. Ṣèyí Mákindé, tó o bá tún níbi tó ń lọ, Ṣèyí Mákindé, àjọ ń lọ ni.
ẹ lọ wo traffic light lóríṣiríṣi èèyàn ò kó sẹ́nu mọ́tò ọlọ́kadà ò kó sẹ́nu márúwá mọ́ bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ káyé ó yẹniyẹni kígbà ó yẹniyẹni ọwọ́ olórí ló wà Ṣèyí ṣe bẹ́bẹ́ Ṣèyí ṣe bẹ́bẹ́ ó ṣe bẹ́bẹ́ ó ṣe bẹ́bẹ́ ńlá bẹ́bẹ́ lórí ètò ẹ̀kọ́ gbogbo òbí gbogbo alágbàtọ́ gbogbo tíṣà pátápátá ni wọ́n ń sọ̀rọ̀ Mákindé ní rere gbogbo àwọn ọmọléèwé nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ń jí ni wọ́n ń ṣàdúà ẹ̀gàn òpé kó yin mọ́ dùn àwọn aláwìrí ò ṣẹ̀ṣẹ̀ dáyé kí la fẹ́ ṣe fónílára tí ò fẹ́ràn ẹni àfi wèrè nìyàn ló lè pé Ṣèyí ò ṣe tó Jagunlabi ṣe kísà lọ́rọ̀ Mákindé mo fẹ́ kó yí ọ bí bàbá fẹ́ pọ́n rẹ̀ jóògùn kára mọ́ lè yá wọ́n kúkú tún lè pé bàbá ò ṣe tó ta ló lè táyé lọ́rùn bẹ́ẹ̀ torí kílù ó lè dáa kẹ́ ẹ kó sí kànga wọ́n tún lè péré egéle ní í ṣe ẹ̀gàn òpé kóyin mọ́dùn ṣá máa wò wọ́n lóye ọmọ Abigail kú kalẹ̀ bí yínmúyínmú ti ń yínmú tó bí pẹ̀gànpẹ̀gàn ti ṣe ń pẹ̀gàn tiẹ̀ tó Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ lọ ọ̀gá ọ̀dáwó dúró òṣìṣẹ́ tí Mákindé bá jẹ lówó oṣù kó nawó ẹ̀ sókè afẹ́ rí ọ àìmọye benefit òṣìṣẹ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti káńsù lọ́jọ́ pípẹ́ Mákindé ló dé tó wú gbogbo ẹ̀ sókè ẹni ní mú ni mọ́ ni èèyàn ní mú ni mọ̀ nìyàn Ọ̀túnba Ṣẹ̀yẹ mo gbà fún ẹ tó ọlọ́wọ́ ọ̀tún ọ̀rẹ́ mi ni ó dúró ti Mákindé gbẹ̀ngbẹ̀ng olódodo ẹ̀dá ọmọ Fámojúrọ̀ níjẹ̀ṣà Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀ ọmọ Òbòkúnrémi ọmọ wá ọmọ ẹkùn ǹlẹ́ o ọmọ onígbẹ̀dù àdùlówó lọ́wọ́ ọmọ Ìjẹ̀ṣà Òṣòré agbógungbòrò tí dì káká lójú ogun òwò sùnsùn gbọ́wọ́ fújà lékùkùté ọmọ ọlọ́yẹ̀mọyìn àjíbọ̀kè àwọn arógun ológun fẹjú tótó olè karambà ní àkúyà tó lọ sápamọ́ sí Texas l'Amẹ́ríkà a ti ránṣọ ẹ̀wọ̀n fún wọn nílẹ̀ yìí wọn ò ní pẹ́ dé àfibisólóore kò síbìkan tí wọ́n lè sá lọ kirikiri ọgbàlejò tó bá dé Ọ̀túnba Ṣẹ̀yẹ olúwa ó fi púpọ̀ rọ́pò Ọ̀túnba Ṣẹ̀yẹ ó kú ìtọ́jú gómìnà wa Ṣèyí Mákindé ọ̀gá àwọn ẹnjìníà Ṣèyí Mákindé executive governor of Ọ̀yọ́ state ó kú ìtọ́jú Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀ agùntàsọ́lò olóríire ọmọ gọ́fúnà Ṣèyí Mákindé ọmọ Látúbọ̀sún ọmọ Abigail ọ̀kàrẹ́ ọmọ ọjà aba nìbàdàn ọmọ ìgbọ́fàlà ń wòkè ẹnìkan ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé Ṣèyí Mákindé ní òní ìdìkà dúpẹ́ bí ṣe ní fẹ́rẹ́ ń jógi ó ní ìdìkà dúpẹ́ oore ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé kí Mákindé tó di gómìnà rárá ọpẹ́ títí ń ṣoore fún mẹ̀kúnnù obìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀kadà ló gbé ṣubú lórí express road tó sá lọ wọ́n gbé dìgbàdìgbà ó di UCH ìgbà tó di pé kí wọ́n sanwó káàdì kí wọ́n lọ ra báńdéèjì àtògùn wá ní kálukú bá yíṣẹ́ padà fìrìjàngàn kálukú relé wọn ẹ wo bólúwa ti ń ṣàánú ẹ̀dá láyé ṣàdédé ní Mákindé wọlé sínú wọ́ọ̀dù emergency ìyá pariwo tó ó ní dádì ẹ ràn mí lọ́wọ́ nítorí Ọlọ́run ìrora yìí pọ̀ ẹ ràn mí lọ́wọ́ àánú ṣe Mákindé ó kọjú sọ́túnba Ṣẹ̀yẹ lọ sínú mọ́tò lọ gbé báàgì wá Ṣẹ̀yẹ gbé báàgì dé Ṣèyí fún màmá ní 500,000 naira níbẹ̀ Ṣèyí Mákindé ẹ ṣé o ẹ ní firú ẹ̀ gbà á tọmọtọmọ tayátayá ẹ ṣé ọjọ́ ẹ ṣé o àti dókítà àti nọ́ọ̀sì wọ́n ń wojú ara wọn wọ́n ní ìyẹn ni pé ẹni tó lè ṣàánú bí eléyìí ṣì wà láyé ṣá Mákindé rẹ́ni tí wọ́n fẹ́ rí tán wọ́n sì padà lọ sílé wọn gbogbo àsìkò yìí Ṣèyí Mákindé kò di gómìnà rárá tó jẹ́ ó ṣe gbogbo ayé ní kàyéfì ọdún kẹrin ni Ṣèyí Mákindé wá di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyá ọjọ́ sí rí Mákindé lórí tẹlifíṣàn orí Jagunlabi tó ń sọ̀rọ̀ àánú yèyé ọmọràn tí ó sì fi gbé ta olóore mi ìjọ́sí rèé Mákindé dáa púpọ̀ ó ṣèyàn lọ́dún 2010 500 ọmọ ní Ṣèyí Mákindé sanwó GC àti WAEC fún àwọn tó pàṣì nínú wọn Ṣèyí gba jáàmù fún wọn àwọn tó tún wọlé sí universities and polytechnics
ó pẹ́ tó ti ń ṣèyanu. Ṣèyí Mákindé ó fún wọn ní scholarship títí tí wọ́n fi jáde kúrò ńbẹ̀. Àtìgbà yẹn ló ti ń ṣe bẹ́ẹ̀ lọ́dún. Ṣèyí Mákindé ó gbé foundation kan dìde, another 300 youths ló fi sẹ́nu iṣẹ́ kíkọ́. Bí wọ́n ti ń ṣe freedom ló ń rarin iṣẹ́ tó tún fún wọn lówó ṣọ́ọ̀bù lọ́tọ̀. Òkè lọ́wọ́ afínrin ń gbé. Oore tí Mákindé ti ń ṣe é bọ̀ lọ́jọ́ pípẹ́ ń ló jẹ́ kóun náà oríire gbà. Olúwa mi lẹ́san fólóore. Àìmọye àwọn ìyálọ́jà babalájé tí Mákindé ti sàlẹ́sà. Àánú ṣíṣe Mákindé, oore ṣíṣe Olúwaṣèyí, ó sì níbi tó ń gbé ọ lọ. Ṣèyí Mákindé ọ̀kàrẹ̀ mo gba tiẹ̀ lọ́jọ́ gbogbo. Àràgbágbá yamuyamu ìbùkún Ọlọ́run, àánú Olúwa yóò mọ tì ọ́ lẹ́yìn. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo, kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni. Kúnlé Ológundudu, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí, irúnmọlẹ̀ tí pèdè àrà.